mo kí gbogbo ọmọ kóòtù òjèrè jákèjádò àgbáláyé ẹ̀yin olólùfẹ́ mi awuyewuye kan ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin ọba Ògbómọ̀ṣọ́ àti ọba Olúgbọ́n o ẹ̀yin ènìyàn mi ó ṣeé ṣe ká padà rí nírì wípé ìjà àgbà méjì bẹ́ẹ̀lẹ̀ o látàrí àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan tí ọba Olúgbọ́n tó fi ń kan apá abìkan ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àbí kí n sọ pé tó fi ń kan ọba Ògbómọ̀ṣọ́ ẹ gbà wá ó ní ariwo tí àwọn ìjòyè tí wọ́n ń bẹ ní abẹ́ ọba Olúgbọ́n tilé Igbọ́n ni wọ́n fi sẹ́nu tí wọ́n ń pariwo ẹ̀ wípé ẹ gbà wá wọ́n ń wọlé wa wọ́n ń bà àwọn dúkìá wa jẹ́ wọ́n yọ wá lórí oyè láì nídìí ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò yìí. bí agábẹ̀ yẹn tẹ bá rí nǹkan tí wọ́n ti ṣe àwọn onítìpà wọ́n ti gbẹ́ ihò tó jẹ́ pé is what we call environmental degradation. Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land, Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ zone is a blatant lie. Go to the administration, go to Oyo State government. It is constitutional that Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ is Ògbómọ̀ṣọ́ north. There is nothing like Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land. Ògbómọ̀ṣọ́ papọ̀ mọ́ Sùúrùlérè. Ẹni tó bá ń wá àlàáfíà ò ní máa tójú bọ domain onídomain. As far as I'm concerned, they are dissidents. Àárọ̀ yìí tí mo gbogbo yìí mo kí yẹn kú kalẹ̀. Ọba Àrànyìn, ọba Kówọ̀nsìn, ọba Arẹ̀sápá, ọba Olújàdó, ọba Ìbábégúndé, ọba Rẹ̀gbà, ọba Alájàṣẹ́, gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ wá kí mi láti Sùúrùlérè local government. Mo kàn fẹ́ send note of warning. Mi ò fẹ́ báyọ̀ kankan sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wí pé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wọn ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọn ò ní mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Kí ló bí àwọn ọ̀wà tí ẹ rí lórí íńtánẹ́ẹ̀tì? Chief Job, mo kí gbogbo àwọn ọmọ Nàìjíríà tó ń wò mí ní àṣálẹ́ yìí. Orúkọ mi ni Chief Job Adésínà Alàgbé, baálẹ̀ ìlú Oníyeyè. Ní apá ọ̀tún mi yìí, olóyè Ọlátúndé Àjàní, baálẹ̀ Alágbàgo. Ní apá òsì mi yìí, Chief Shehu Ọláyíwọlá, baálẹ̀ Àgá, àti gbogbo àwọn ìdílé ní àjọ wà ní ìjókòó ní àṣálẹ́ yìí. Ìdí pàtàkì tí ẹ̀yin ọmọ Nàìjíríà fi rí àwa baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àṣálẹ́ yìí ní ọjọ́ Wednesday, ìjọ Thursday la gbọ́ ìkéde tí ọba Francis Olúṣọlá Àlàó ni wọ́n kéde báwọn yọ àwa baálẹ̀ Oníyeyè, baálẹ̀ Alágbàgo àti baálẹ̀ Àgá kúrò ní oyè. Ìkéde yẹn jẹ́ ohun tí ó bà wá nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìdí tí wọ́n fi yọ wá gan kò yé wa, nítorí pé ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ọba Francis wọnú ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n sì ń ba àwọn nǹkan jẹ́ ń bẹ̀. Wọ́n wó ilé, wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́, wọ́n gbalẹ̀ àwọn míì, wọ́n wólé àwọn ènìyàn nínú ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ní Àgá ilé bíi 15 òun ni wọ́n dàwó níbẹ̀. Nílùú Oníyeyè ilé bíi 5 ni wọ́n bàjẹ́ ń bẹ̀. Nílùú Alágbàgo ilé bíi gbogbo sáńbọ́ọ̀dù tó dẹ́míkéètì gbogbo ìlú wọn gbogbo ẹ̀ ni wọ́n wó. Wọ́n sì fọ́ gbogbo àwọn àmì ilẹ̀ táwọn yẹn ti rà láti bí ọdún bíi 15 sí ọdún 16 sẹ́yìn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n bàjẹ́. A sì gbé ìgbésẹ̀ láti lọ bá lọ́ọ̀yà torí àmọ́ ìdí pàtàkì tí nǹkan yìí fi ṣẹlẹ̀. Lọ́ọ̀yà láti bá wa competition pé kò sí ẹnì kankan tó lágbára lábẹ́ òfin láti bà nǹkan oní nǹkan jẹ́, láti competition sí commissioner of police ní Ìbàdàn. Lẹ́yìn ìgbà náà ni àwọn ọlọ́pàá wa kó wọn láti Agodi ní Ìbàdàn. Wọ́n á kó àwọn èèyàn wọ̀nyí. Nígbà tí wọ́n kó wọn dé Ìbàdàn ni ọba Francis Olúṣọlá pè wípé àwọn èèyàn ohun tí wọ́n kó kí wọ́n fi wọ́n sílẹ̀, wípé òun gangan lòun wó gbogbo ilé tí òun sì sí ní Nàìjíríà báyìí tóun bá ti Canada dé. Àwọn wá mú kọ́tọ̀dà táwọn ní lọ́wọ́ táwọn fi ń wó ilé ní gbogbo àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn wà fún wọn. Kété tí ọba Francis Olúṣọlá dé ni àwọn CP pè wọ́n, commissioner of police lọ́yọ̀ state, ó pè wọ́n. Nígbà tó sì pè wọ́n,
ó ní wọ́n wá yọjú pé ká sì máa bọ̀ wá sí Ìbàdàn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n wó ilé wọn títí tó fi di àkókò yìí. Ọba Francis Olúṣọlá wọn ò yọjú sí ọ̀dọ̀ CP Àbújá ni wọ́n gbà lọ, tí wọn ò sì yọjú tí wọ́n ń tẹ òfin lójú. Kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ gbà wá gbogbo ìrànlọ́wọ́ tí ẹ bá lè ṣe fún wa. Wàhálà tí Ọba Francis Olúṣọlá tí wọ́n ń kó wá sí ó ti pọ̀ jù, ó ti fẹ́ bá òkú gbogbo àwa baálẹ̀ jẹ́, tó fi jẹ́ pé àfẹ́ lè rìn nínú ìgboro mọ́. Gbogbo àwọn àmì àwọn ilé èyí tí wọ́n wó lẹ̀ ń wò lójú lẹ̀ ń wò yìí, àwọn ilé tí wọ́n wó ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n wó lọ, bíi fọ́tò bíi ilé bíi 20 something ilé tí wọ́n dà wó tí wọ́n bàjẹ́ dìsẹ́yìn. Ọ̀làwà kí orílẹ̀-èdè àwọn alágbára lórílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n gbà wá, pírẹsidẹ́ǹtì kí wọ́n gbà wá o, nítorí pé wọ́n ní àwọn làwọn ní Àbújá, àwọn làwọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo táwọn bá ṣe àṣegbé ni. Lẹ́yìn ìgbà náà ni wọ́n tún fẹ́ẹ̀tì àwa baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a lè sólé wa. Gbogbo àná àwọn ọlọ́pàá ń gbé wa, lábàdé ọlọ́pàá gbọ́n, ojoojúmọ́ làwọn ọlọ́pàá gbọ́n ni wọ́n ń gbà wá baálẹ̀ tìmọ́lé tí ò nítumọ̀ kankan. Mọ́kàndé náà ni wọ́n fi ká kó nú mọ́tò, wọ́n ó sì gbé wa lọ tìmọ́lé léyìí tí ó lòdì sí òfin. Gbogbo ayé fàmílétè ń tutọ́ tí Ọba Francis ṣe ní orílẹ̀ Ẹ̀gbá àti agbègbè rẹ̀ ní. Kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè kẹ́ gbà wá, kẹ́ bá wa wò kán ṣe sí ntọ́sẹ̀lẹ̀ yìí. Ẹ̀yin alágbára, ẹ̀yin sẹ́nítọ̀, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ẹ ràn wá lọ́wọ́, kẹ́ gbà wá. Ẹ kú ọ̀lẹ́ gbogbo ọmọ Nàìjíríà, orúkọ mi ní Ṣéwù Ọláyíwọlá, baálẹ̀ àga. Gẹ́gẹ́ bí baálẹ̀ oníyeye ṣe sọ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí o. Bí Francis Olúṣọlá làwọn bí ṣe ń fọlọ́ ọwọ́ ọlá gbá wa lójú nù, yọ́ máa tì wá mọ́lé ni. Wọ́n sì wo gbogbo ilé wa, evidence ilé tí wọ́n wó nì ìní lọ́wọ́ wa yìí o. So akọ̀wé sáwọn CP wọ́n pè wọ́n ọ̀dá wa lóhùn, wọ́n mú wa sí ẹni o. Ẹ̀yìn gbaná tó ń kọ lẹ́tà káàkiri pé àti kó ń bá lé àwọn. So ẹ̀yin ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́, gbogbo àwọn ìdílé tí wọ́n fi wájú gbogbo wọn lájọ wà ń bíbí báyìí àjọ wà ń bíbí ni o. Gbogbo àwọn ìdílé tí wọ́n fi wájú yìí, àwa baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbogbo alájọ wà ń bí pátápátá. Wọ́n ń fọwọ́ lágbára lójú ni, ẹ ṣàánú wa o. Ààrẹ, gọ́fúnọ̀, ẹ ṣàánú wa o. Gbogbo ọmọ Yorùbá, ẹ ṣàánú wa o. Ntí wọ́n fojú wa rí nu o, ntí Francis Olúṣọlá làwọn fojú wa rí nu, ẹ ṣàánú wa o. Ẹ kúrò lẹ́ o gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Èmi ni Síkọ̀ Ọlátúndé Àjàní, baálẹ̀ Alágbàgo. Ọ̀dọ̀ yín ni mo wá o, ẹ dákun ẹ gbà wá o. Gẹ́gẹ́ bí Oyèyè ti sọ lẹ́ẹ̀kan, bọ́rọ̀ ṣe rí nù, gbogbo nǹkan wa lolúgbọ́n ń bàjẹ́, tí wọ́n sì ń wo gbogbo nǹkan tí wọ́n rán àwọn èèyàn wá tí wọ́n wà ń ba gbogbo ẹ̀ jẹ́. Àmọ́ tá a ṣe fún wọn, ìjọba ẹ gbà wá o, ẹ dákun ẹ gbà wá ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ìdìbò náà sì ni tó ń bọ̀ yìí, náà ṣà ń dẹdẹ wá kí wọ́n láwọn rọ̀ wá lóyè, àwọn yọ wá lóyè, wọ́n ti kéde lórí rédíò. Ẹ gbà wá, àmọ́ tá a ṣe fún wọn o, ẹ bá ní dá sọ̀rọ̀ yìí o. Ìjọba Ṣèyí Mákindé, ẹ ṣàánú wa, ẹ gbà wá o. Gbogbo àwọn fámìlì wa náà nì, àwọn náà lájọ jókòó tá à ń jọ sọ̀rọ̀ yìí o. Ẹ gbà wá, ẹ dákun o, ẹ má jogun wọn bẹ́lẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́ o. Fún àwọn baba ńlá baba wa tí àwọn baba ńlá baba wa fi kalẹ̀ fún wa, lọ́ba Francis Olúṣọlá lọ́tà fáwọn ìbò China, tó sì jẹ́ pé gbogbo dúkìá kájú táwọn baba wa fi ń jẹun, tí wọ́n filẹ̀ fún gbogbo àwọn ìdílé, gbogbo ẹ̀ ní Francis Olúṣọlá ti ní káwọn ìbò wọ́n gbé búdòsà wa tí wọ́n sì ń hu gbogbo ẹ̀ dálẹ̀, tí a sì gbọ́dọ̀ sọ nǹkan kan. Ìdí pàtàkì ní tó fi lóhùn yọ gbogbo abala mẹ́tẹ̀ẹ̀ta yìí, tó fi lóhùn yọ wá ní oyè. Àrílé wa gbé mọ́, a lè gbélé mọ́, wàhálà yìí ti papọ̀ jù. Káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbà wá o, ẹ bá wò kan ṣe sí ti ṣẹlẹ̀ yìí, kí wàhálà àti ìdààmú kó tó di pé yọ bẹ́ẹ̀lẹ̀ lórílẹ̀ gbọ́n. Kí ẹ gbà wá lọ́wọ́ Ọba Francis Olúṣọlá Àlàó, ẹ̀yin ìjọba ẹ gbà wá, ààrẹ wa ẹ gbà wá, gómìnà Ṣèyí Mákindé ẹ gbà wá o. Orúkọ mi ni Chief Job Adésínà Àlàgbé, tí mo ṣojú gba baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Baálẹ̀, màá fún ẹ̀yin oní ìwé tó bá yá kẹ́ ẹ lè wọ́n fi ibi tí ó sáìn sí. Àwọn òyìnbó kan wà, wọ́n làwọn fẹ́ gbé iléeṣẹ́ sílẹ̀ tó máa fún wa ní employment about 300 people. A benefit to the community. Àwọn baálẹ̀ tó wà lábẹ́ mi yìí, Iyeye, èmi Olúgbọ́n ló create ẹ̀ fúnra rẹ̀. Kí lórúkọ ẹ̀? Àgó, Àgá.
mo jí láàárọ̀ yìí mo gbọ́ pé wọ́n ní wọ́n ń lọ sórí íńtánẹ́ẹ̀tì pé Olúgbọ́n talẹ̀ àwọn ilẹ̀ Olúgbọ́n ló ní gbogbo ilẹ̀ lórí lè gbọ́n èmi mo nílẹ̀ mi ilẹ̀ sì pọ̀ rágbádá tó jẹ́ pé 20 ọdún 30 ọdún tí iléeṣẹ́ bá fẹ́ wá sí orílẹ̀ gbọ́n àyè wà tá a máa gbà wọ́n. mo pe chairman council mo ní àwọn ọmọ báyìí ìwà báyìí about a month ago ó dẹ̀ sọ fún mi pé òun ti ń wọ̀nù wọn ò gbọ́ mo ní kí wọ́n wá gba ìwé wọ́n ti pè wọ́n sí palace wọ́n ń sá wọ́n nítorí pé ẹ̀yin tẹ́ jẹ́ ọba ní traditional council Surulere wá bá mi mo fi ń sọ̀rọ̀ yìí. a ní kí wọ́n wá ẹ máa bọ̀ ẹ wá gbogbo ìwà tẹ́ wù àwọn ló lọ sáìn ẹ máa sáìn ilẹ̀ ẹ tún máa lọ talẹ̀ fún ẹ tún máa tún lọ gbàbọ̀dì fún èèyàn míì lọ tà fún èèyàn míì à ń talẹ̀ kan fún èèyàn 3 4 gbogbo nǹkan tẹ́ ẹ bá mi sọ láàárọ̀ yìí mo ti gbọ́ orí wa ti di àkìtà pálásì Gandhi tí wọ́n lọ jókòó sí Gandhi ò láṣẹ Ògbómọ̀ṣọ́ náà tì kí ló papọ̀ mọ́ Surulere kò sí nǹkan tó Ògbómọ̀ṣọ́ papọ̀ mọ́ Surulere ẹni tó bá ń wá àlàáfíà ò ní máa tójú bọ domain onídomain as far as I'm concerned they are dissidents bọ̀bẹ́ ṣe bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé gbogbo wọn kí wọ́n kọ appeal letter I will be expecting the appeal letter Aláàgó Oníyeye àti kìlógbò Ṣéwù Aláàgá tí ẹni tó bá dé ibi àgámbẹ̀ yẹn tẹ́ bá rí nǹkan tí wọ́n ti ṣe àwọn onítìpà wọ́n ti gbẹ́ ihò wọ́n ti gbẹ́ ihò tó jẹ́ pé is what we call environmental degradation. Tí mo bá pe alága pé báwo làwọn onítìpà yìí ṣe débẹ̀ tí wọ́n ń gbẹ́ ihò tí wọ́n fi ń kó yẹ̀pẹ̀ á lóun ò mọ̀ gbogbo wọn ti sá káàkiri o ṣùgbọ́n èmi mo nílẹ̀ mi bó bá ṣe wù mí ni màá ṣe ṣe o for development and peaceful coexistence of orílẹ̀ gbọ́n mi ò báyàn kankan jà àwọn ọmọ mi ni wọ́n ṣùgbọ́n ibi tí wọ́n sá lọ àtẹni tó ń tì wọ́n lẹ́yìn ó ṣọ́ra o ẹni tó ń tì wọ́n lẹ́yìn ìwọ tó ń dà lúrú tó ń tì wọ́n lẹ́yìn tó péré lọ́ba ṣọ́ra o mọ̀kànmọ̀kàn lóye ń gbọ́ kàn bó ṣe ń karọ́ Ọ̀yọ́ ló ń karọ́ Ẹdẹ gbogbo píṣọ̀ bí wọ́n ṣe lọ ṣe mítìn lọ́dọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi adé fún ẹ̀yin tẹ́ wá rí mi láàárọ̀ yìí kẹ́yìn náà rí mo ti fi hàn gbogbo yín ṣùgbọ́n mo yìí ń fi sọ pé ọmọ ni wọ́n jẹ́ sí mi mo ti yọ wọ́n ní oyè officially they are minor chiefs before you take any decision lórí ilẹ̀ lórí chieftaincy you must consent the Olúgbọ́n of Orílẹ̀-Gbọ́n adẹjọ́ máa wò ó holistically to bring development. ẹ bá parọ́ níyẹ̀tẹ́ ló mú wá o Surulere ò ní bàjẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọba tẹ́ wá láti Surulere láti wá kí mi láàárọ̀ yìí and ẹ ti gbà mí níyànjú tẹ́ ẹ jẹ́ gbà mí wípé kí n jọ ẹ bẹ̀bẹ̀ fún wọn wípé ẹ̀rù ló ń bà wọ́n ni wọn mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe kò sí ẹ̀rù kankan my palace is open to everybody ẹ jẹ́ kí wọ́n wá let them write a letter of appeal màá wá yan committee to look into it and they will revert back to me à ń ṣe ọlọ́run dáríjì wá ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n ń lọ yẹn ni ọ̀dọ̀ Gandhi tí wọ́n ń lọ yẹn tó rùn rògbò òun tì wọ́n lẹ́yìn you don't do that
I've never ever kúrò ní Surulere kí n bọ́ sí Ògbómọ̀ṣọ́ North. Olúgbọ́n is the chairman in Surulere. In Ogoluwa Traditional Council of Ogoluwa administration is with Alajawa. In Ogbomoso South, Traditional Council of the administration there, it lies with Onpetu of Ijeru. That's the chairman. In Orire local government administration is with Onikoyi of Ikoyile. In Ogbomoso North, which is the smallest local government in the zone, in landmass, is Soun of Ogbomoso is the traditional council chairman and administration of that council. So people should not mix anything up. Gbogbo propaganda tí wọ́n ń gbé káàkiri Soun of Ogbomoso land, Soun of Ogbomoso zone is a blatant lie. Go to the administration. Go to Oyo State government. It is constitutional that Soun of Ogbomoso is Ogbomoso North. There is nothing like Soun of Ogbomoso land. It probably Soun of Ogbomoso land North local government. Onpetu has still saying it of Ijeru is the chairman. Gandhi has no power ní Ogbomoso South. Under Onpetu kò ní right. He is arrogating power that does not belong to him. And the people should call him to order. He claims he's a pastor, but pastor must work with decorum and the fear of God. Kò àlàáfíà wà ní Surulere, ó wà ní Ògbólúwa, ó wà ní Ògbómọ̀ṣọ́ North and Ògbómọ̀ṣọ́ South, ó wà lórí ire. But once this man came in, he's arrogating power that does not belong to him. And we are saying it, I'm saying it emphatically. Olúgbọ́n ibi tí wọ́n jókòó sí tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ yẹn, ilẹ̀ Olúgbọ́n ni. But gọ́ọ̀mẹ̀ntì yìí ti dé, ìjọba ìgbàlódé ti dé, wọ́n ti delineate kálukú fún. Olúgbọ́n kọ́ ló ní Ògbómọ̀ṣọ́ North mọ́. Surulere ó bẹ̀rẹ̀ láti orílẹ̀-ègbọ́n bẹ̀rẹ̀ láti ibi tá a pè ní Lautech yẹn sì láàrọ̀ jẹ́ńbẹ̀ yẹn títí dé Ọ̀tẹ́ títí dé Ọ̀fà bọ́dà. Bẹ́ẹ̀ ni Olúgbọ́n ló ní. Olúgbọ́n tó ń tẹ̀ ń bá fa yìí kò ṣe Olúgbọ́n lásán o. Ọlọ́run má jẹ́ kí wọ́n lọ forí gbégbékúgbé. Nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. Àlàáfíà ni mo fẹ́. Mo ti náwó àlàáfíà sí everybody. Gbogbo yín tẹ wá láti Surulere tẹ wá kí mi láàárọ̀ yìí. Mi ò báyàn kankan jà. Mi ò báyàn kankan ṣọ̀tẹ̀. I'm doing things within the ambit of the law. Nǹkan tí òfin gbélé mi lọ́wọ́ òun ni mò ń ṣe. Mi ò lè kọjá òfin. Àwọn baálẹ̀ tí wọ́n lọ ṣẹ̀ tí wọ́n tì í pé kí wọ́n lọ sórí íńtánẹ̀tì wọ́n máa bú mi. No problem. Ẹ̀yin ti bẹ̀bẹ̀, ẹ̀yin àgbààgbà ti bẹ̀bẹ̀ pé wọ́n máa kọ lẹ́tà and I'm waiting for the letter of appeal. God bless everybody. Surulere local government kò ní bàjẹ́. Ògbólúwa local government kò ní bàjẹ́. Oríire local government kò ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ South local government kò ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ North local government kò ní bàjẹ́. Àlàáfíà ni mo wá. Àmọ̀dé tó kọ àlàáfíà láti stand by àlàáfíà. But ẹni tó bá mọ̀ pé òun fẹ́ wá fá kò fẹ́ àlàáfíà, ó fẹ́ máa fíràn ní ibi tí ò yẹ kó fíràn, ó máa kàdí nínú yọ o. God bless all of you. Thank you very much. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.